tí ó jẹ́ ènìyàn yóò sì jẹ́ ènìyàn. Kẹ́jà jẹjẹ t'Olúwa ló máa ṣe. Ènìyàn yóò padà jẹ́ ènìyàn. Kẹ́jà jẹjẹ t'Olúwa ló máa ṣe. Ẹni tí ó jẹ́ ènìyàn yóò sì jẹ́ ènìyàn o. Kẹ́jà jẹjẹ t'Olúwa ló máa ṣe. Orin Sheikh Labib tí mo gbọ́ lánàá ni ó dàbí pé wọ́n dè mí mọ́bì kan tẹ́lẹ̀ wọ́n wá ń tù mí nígbà tí wọ́n ń gbọ́ orin yẹn. Gbogbo tọ́lọ́run ti kọ mọ́ ẹ̀dá kan láyé tọ́lọ́run ti kọ mọ́ ẹrú ẹ̀ kan láyé yóò padà ṣẹ. Ẹni tí ó jẹ́ èèyàn yóò padà jẹ́ èèyàn. Kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú tó pé kó má jẹ́ èèyàn ní tọ́lọ́run ti kọ́lẹ̀ kó láyò sí ìbànà ìlàmà kataballahu lana. Gbogbo tíra tọ́lọ́run ti stamp ni yóò ṣẹ. Ní tọ́lọ́run ti pèsè lẹ́pẹ́ yóò ṣẹ yóò ṣẹ. Ẹni tí ó jẹ́ èèyàn yóò padà jẹ́ èèyàn náà ni. Ẹ̀yin èèyàn ẹ lọ ṣàgbéjẹmọ́wọ́ tọ́lọ́run ní òṣẹ. Mo wá ro ọ̀rọ̀ yẹn títí ìyẹn ló wá jẹ́ kí n lọ síbi ẹ wo fídíò. ولكن
Ọlọ́mọ tóbi lọ́ba o, bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó, wọ́n ṣe tiraka tó pé àní ìmọ́lẹ̀ yìí àwọn sáfẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run ni. Ọlọ́run ní wọ́n ń gbèrò nínú ẹ̀mí wọn pé àwọn pa ìmọ́lẹ̀ ẹ̀sìn yẹn bí àfọwá hìhì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn. Bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó, kò yẹ ká rí ẹyẹ lẹ́yìn bàbá ìmọ̀ ẹ̀ tó wò bọ́lá ń ṣe é ṣe. Orin Sheikh Labeeb ni ẹni tí téèyàn ó jẹ èèyàn ó padà jẹ. Ọlọ́run ló máa ń sọlá, Ọlọ́run ló ní gbogbo nǹkan. Wá ń rí connect brain mi. Ẹ wàláì ẹ kàn lè halẹ̀ ní wàláì kò sí tẹ̀lé sí. Ẹ wo nǹkan ẹ wèrò ẹ já tó wo díẹ̀ sí ẹ já wo díẹ̀ náà. So ti rí tó bá ti rí àmì Ọlọ́run kó yá tètè recognize ẹ̀ pé Ọlọ́run ló ṣe lé ìṣògùn náà ni ogun olè tó báyìí. Ẹ̀yin náà mọ̀ kọ́ láyẹ̀ mọ̀ pé kí ìṣògùn tó bá jẹ́ ogun ni àwọn lólógun jù láyé, àwọn ni ogun wá mú gbogbo àwọn tó wà mẹ́rin. Ẹ gbà pé àmì Ọlọ́run lè lè ẹ gbà kẹ má bàa pàdánù ni o. Àwọn tí wọn ò gbà lánàá táwọn ohun ìkékété ṣìbó ráyé wọn bó ṣe ń rí ṣìbó rábùkù tán kàn jáwọ́ kó ń bẹ̀. Ọlọ́run ṣe rọrùn fún ẹ ṣáà.